ẹ káàbọ̀ padà sórí ètò Eji Owuro. Ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan kí n tó lọ sókè lọ́hùn wípé àwọn àfáà ńlá ni wọ́n wà nílé pẹ̀lú mi. Àfáà àti gbóyè náà ti mọ̀ bí ẹmọ̀wé náà ni. Torí pé abala tí adé yìí òun làbá tí ẹ máa pè ní Al-Amana, abala ti Al-Amana Islamic Cooperative. Tí bàbá wa tí wọ́n jẹ́ olùdarí ẹgbẹ́ náà, olùdásílẹ̀ àti olùdarí alákòóso alámòjútó ẹgbẹ́ náà. Bàbá Fadilatu Sheikh Alhaji wa Ismail Bonzik Agbeti. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu wa rahmatullahi ta'ala wa barakatuh. Ọlọ́run mọ́sá jẹ́ kí a rí yín pé Allahumma ẹkùn iṣẹ́ Ọlọ́run. Àwa ni Ẹkùn iṣẹ́ Ọlọ́run tẹ gbé dání Ọlọ́run ní fi bú yín o. Allahumma La ilaha illallah. Ní èní ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ. Aláwọn aṣọ ti ọ̀rọ̀ tá a fẹ́ débẹ̀ wà mọ́ kọ́mọ́ dàbí pé ọ̀rọ̀ ẹyọ kan ní bàbá yẹn tó ń sọ ojoojúmọ́ báyìí wọ́n ń sọ ojoojúmọ́. A fẹ́ tún mú tọ́pìkì míì lórí tọ́pọ̀ àgbo ayé pọ̀. Kí ni tọ́pìkì náà? Bàbá òun náà ni Islam. Kí là ń pè ní Islam? Báwo ni Islam sì jẹ́ pàtàkì tó níwájú Ọlọ́run ọba tó ní wá àti pé gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá tí wọ́n wáyé tẹ́ẹ̀dẹ́rẹ́ ànábì Ìsá tí jẹ́ Jésù, tẹ́ẹ̀dẹ́rẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam, tẹ́ẹ̀dẹ́rẹ́ ànábì Musa tá à ń pè Mósè, tẹ́ẹ̀dẹ́rẹ́ ànábì Harun tí ń jẹ́ Aaron. Gbogbo wọn ni gẹ́gẹ́ bí n tẹ́ sọ fún wa wípé gbogbo wọn pátá mùsùlùmí ni wọ́n. Báwo náà ṣe rìn tó fi jẹ́ mùsùlùmí? Báwo náà ṣe jẹ́ pé gbogbo wọn mùsùlùmí ni wọ́n? Mo fẹ́ mọ kí ni Islam, irú Islam wọn náà mú wa sáwọn kírun báwa náà ti ń kírun ní sinmi jẹ́ mùsùlùmí ni àbẹ́ngbà báwa náà ti gbà wẹ̀ yìí tàbí pé wọ́n mùsùlùmí. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Alhamdulillahi rabbil alamin alladhi lahu mulku samawati wal ardi wa ma bainahuma. Ayyuhal ikhwanul karim fi kulli makan. أحييكم بتحية الإسلامية مباركة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Akiwa ní kíkí ọlá, kíkí àlàáfíà, kíkí àlùbáríkà ní àdáyẹrí àkí àwọn alájí wa Sheikina Abdulkadir Yusuf ọba Owo Adua ló jẹ́ ká rẹ̀ mí pẹ́. Agbọ́ni tí ẹgbẹ́ wa lọ yìí agbọ́ni ńlá ni. Ó ṣe pé bí ẹ bá ń fẹ́ fa àsòtá fi sọ̀rọ̀ yìí sọ oṣù mẹ́ta oṣù mẹ́wàá yìí ṣe ń lọ lórí ẹ̀. Àmọ́ Islam Allahu Akbar ètò ṣe pé gbogbo nǹkan ló so mọ́ lára. Àkọ́kọ́ gẹ́gẹ́ bí ẹ ti gbé kí ni à ń pè ní Islam. Ọ̀pọ̀lọpọ̀ náà sọ pé Islam kì í ṣe èdè Yorùbá, bẹ́ẹ̀ ni kì í ṣe èdè Haúsá, èdè Lárúbáwá ni. Mọ̀mọ́nà Islam, what is the meaning of Islam? Èyí tí Islam fi yàtọ̀ nínú àwọn ẹ̀sìn tó fi jẹ́ pé there is no other religion you can equate or compare with Islam. Number one reason ni pé Islam jẹ́ ẹ̀sìn tó jẹ́ pé ó ní meaning. One, aside pé ó ní meaning, ọba tó dá wa, tó dá èmi, tó dá gbogbo nǹkan, ó dárúkọ rẹ̀, ó attestate ẹ̀, ó confirm ẹ̀, ó dẹ̀ tún fún ní meaning, ó dẹ̀ mention láwọn àyè nínú Quran ká máa mú lẹ́sẹẹsẹ tó ló bá ní ká rí mú délé ni. Ó ṣe ṣe ká má dìbò dọ̀ ànábì Ọlọ́run lé ni. Àmọ́ àgbẹ̀ láti ibì kan. Àkọ́kọ́ Islam, Quran, according to Quran chapter 3 verse 19, Surah Al-Imran, wàtọ́lọ́ sọ fún Kárọ̀lá Muhammad sallallahu alayhi wa sallam, bada usbillahi minash shaitanir rajim. Ọlọ́ni inna dihina indallah al-Islam. The only religion before me or recognized before me Allah was Islam. Ọlọ́ni ẹ̀sìn kan ṣo tó bẹ̀rẹ̀ dèmi Ọlọ́run Islam ni. Ẹgbẹ́ categorical statement ni. Now fẹ́ntì ó bá ń jẹ́ seeker of truth tí máa ń wọ òdodo tó fẹ́ mọ òdodo, ó yẹ kó kọ́kọ́ délé làkàwé kọ́kọ́ dà láàmú pé Ọlọ́run ṣe lè wá sọ categorical nínú Quran pé ẹ̀sìn kan ṣo tó wà lọ́dọ̀ òun Ọlọ́run Islam. Ìyẹn kankan máa ronú lórí ẹ̀. Ǹjẹ́ a lè rí àwọn ẹ̀sìn mìíràn ayé táyàn pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run tí Ọlọ́run tó sọ̀rọ̀ àfiwé ọ̀rọ̀ yìí? Ẹni nìyẹn. Sọ pé ẹ̀sìn pọ̀ gan. Aside Christianity, Judaism wà. Judaism was named after Judah. Judah jẹ́ kan náà ọmọ Abraham. Shintoism ẹ̀sìn ni, named after Shinto. Ẹ̀kànká ẹ̀sìn ni. Oye sì Buddhism after Buddha. So tábà ní àwọn agbálábẹ̀ yẹn ní padà ń bẹ̀. Oye sì àwọn ẹ̀sìn ni wọ́n. Ṣùgbọ́n kò sí èwo nù wọn la lè rí nínú ìtọ́pọ̀ ní scripture wọn, ìtọ́pọ̀ ní ìwé tó Ọlọ́run fi ń jọ́sìn tí Ọlọ́run ti wá sọ authoritatively bó ti sọ ti
Islam yìí ení point 1. Ẹlẹ́ẹ̀kejì according to Quran chapter 3 verse 85 Ọlọ́run sọ fún kárọ́lá Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run ní waman yebteg ghayra al-islami dinan. Ó ní whoever seek other religion apart from Islam, ẹnikẹ́ni tó bá lọ wá ẹ̀sìn mìíràn táwa tu wò tàbí pé kì í ṣe Islam, Ọlọ́run ní falan yuqbala minhu, it will not be accepted of him or her. Ọlọ́run nígbà lọ́wọ́ òun lọ́wọ́ àbí lọ́wọ́ rẹ̀. Ó ní ìyẹn ní kọ́kọ́ ó di méjì. Ó ní wá wà fil akhirah minal khasirin, on the day of accountability or the day of recompense, ọjọ́ ìṣirò, ọjọ́ ẹ̀san. Ọlọ́run ní oníbẹ̀ yóò máa bẹ nú àwọn ẹni òfò. Ó di number 2 categorical statement. Táwọn pé Islam tí ẹ mọ̀ pé kí ẹ jókòó kó ronú. Kí ló wá special nú ẹ̀sìn yẹn tọ́lọ́run fi ń sọ tó ń sọ yẹn. Ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run sọ fún Ànábì Muhammad according to Quran chapter 5 verse 3 Surah Maida. Ọlọ́run ní al-yawma akmaltu lakum dinakum. Ó ní today have I perfected Islam for you as a religion. Ó ní mo ṣe Islam ní pípé fún yín lẹ́sìn wa atmamtu alaykum ni'mati. Mo tún wá parí fífọ̀ mi ìdẹ̀ra mi lórí ẹ̀. So fi jẹ́ pé Islam nìkan lè ṣẹlẹ̀ rí. Ṣé pé sì tí a bá wà níbí nísìn tó bá dé Congo tó bá dé àríyàn dúdú àríyàn funfun àríyàn ayìnrín tó bá ti fi apàṣẹ kò yóò sì máa ti tó ẹ máa come together as an entity sáyè kan ẹ sì ṣe lọ́hùn. bẹ́ẹ̀ gbédè ara yín bẹ́ẹ̀ lè bára yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ lè communicate bọ́dà sùkà àti jọ́sìn communication system yá di kí ni o adéyọ kan. Ọlọ́run ìdẹ̀ra kan nìyẹn tí ò sí nínú ẹ̀sìn tí ó níwèé láyé ò sí. Ìyẹn fi ń jẹ́rìí fún yẹn pé Islam pé ẹ̀sìn tó yẹ pé gbogbo way of life bíi táwọn bàbá látẹ̀yìn nípa àwòsàn ìwòsàn kọ́kọ́ Islam taught us every aspect of life. Ọlọ́run tó wá dúró ó ní waraditu lakum l-islama dinan, and I am also pleased mo yọ́nú sí Islam lẹ́sìn. Now so èyí tí ó lè kọ̀mpútà ara wọn tó wọ̀n Judaism àwọn yóò they are nowhere to be found. Èyí tí ó jọra wọn táyì máa wò pé ẹ̀sìn náà ni ẹ̀sìn Ọlọ́run kan lájọ́ ń pè òun ni Christianity. Àbáni ìbáṣepá ikú láyé àbàbá Muhammadu àbàbá Muhammada Tàórẹ́tà fún Musa o Ìnjílà fún Isa Sábúrátù Dáúdà Àlùkùránì fún Ṣẹlá sallallahu alaihi wasallam. Kí ló ń sọ fún ayé kí ló àbátúndé àkàyè tó sọ wọn ni pé àwọn iṣẹ́ prophet of Allah, that is, the Isis people of God came to the world with doctrine. They came with message, directed the revelation from the Lord thy God. Ṣé prophet and anything prophetess fake prophet gbogbo àwọn yẹn. And talk about prophet ni prophet tó receive direct inspiration, revelation látọ̀dọ̀ Ọlọ́run tí ò kì í sí intermediate láàrin àtọ̀wọ̀n Ọlọ́run. Ẹ pé the book of Jeremiah chapter 14 verse 14. Nígbà ìlú Ọlọ́run wí ó láwọn wòlíì ń sọ àsọtẹ́lẹ̀ èké ní orúkọ mi, for the prophet prophesies lies in my name. Bẹ́ẹ̀ lèmi kò wí nǹkan kan fún wọn, èmi kò sì sọ ohunkóhun fún wọn. Ó ní ìran asán ìran ẹ̀tàn ohun inú wọn làwọn eléyìí kódà ó tó tẹ̀síwájú ó ní ohun ẹ̀tàn àfọ̀ṣẹ ohun aṣọ olúgbò ohun ló ń lò. So àwọn prophet kọ́ là ń sọ, àwọn prophet à ń sọ làwọn prophet tọ́lọ́run ránṣẹ́, àwọn bíi Mósè, bíi Jésù, bíi Muhammadu, bíi David dáńpẹ́ Dáúdà, Sekaria dáńpẹ́ Zakariyahu, Esa dáńpẹ́ ní Useiru, àwọn tá à ń sọ gan nìyẹn. So Ọlọ́run ní gbogbo wọn yẹn, Ọlọ́run ní ohun Islam ṣe pé Ọlọ́run tó bọ̀ ni pé ó jẹ́ gbogbo àwọn tá à ń sọ wọ̀nyí. Quran 42 verse 13 sọ́tò ṣòro Ọlọ́run ní ṣàrọ̀ alaykum mina din. Mo sọ pé ìjà bàbá gbé wá láàárọ̀ yìí ọ̀rọ̀ tí yìí ò lè yànnà ní láàárín àwọn ọgbà tó pọ̀ ni. Ọlọ́run ní ṣàrọ̀ alaykum mina din. Bàbá Ọlọ́run là ń ṣàlàyé ní ó ń jẹ́sìn fún yín. Sẹ́ríkẹ́tì ẹ̀ tó tú ṣàrọ̀ alaykum mina din ni torí èmi náà mọ̀ gbé wa ni torí pé mo fẹ́ kẹ́ ẹ̀ tó padà wá kẹ́ ẹ̀ tó máa wà lára so because mo mọ̀ pé ọ̀rọ̀ Islam gangan fún rẹ̀ tọ́pìkì kan tó yẹ pé èyí ò lè yanjú tán ní ìṣẹ́jú kan. So báwo ni relationship Islam pẹ̀lú gbogbo ànábì Ọlọ́run èyí ò lè yanjú ẹ̀ tán ìṣẹ́jú kan. So kọ́ra ẹlòmíì tó bá sọ fẹ́ lómi pé Jésù tẹ̀lé òun Muslim ni ẹlòmíì Muslim ahùn láéláé. ó dà kó lè gbàgbọ́. ìkànnì Muslim láéláé. ẹ̀rí ẹ̀ sì wà tó dájú. So ẹ̀rí sì wà mo mọ̀ pé a máa débẹ̀ ó lè má jẹ́ ni o a máa padà débẹ̀. Ṣùgbọ́n kó tó ní pé a máa tẹ̀síwájú nínú ètò wa
Eji Owuro tòní ẹ dákun ẹ já lọ sókè lọ́hùn tá a bá padà dé bàbá wá sí wà ń kalẹ̀ o wọ́n á yànnà lẹ́ẹ̀ fún wa kó tó di pé a máa dàgbé bísí ńlá.